الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. Akí ẹ̀yin jàmáà wa mùsùlùmí. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni ọjọ́ mẹ́wàá ìparí nínú oṣù Ramadan. Kọ́lọ́n kó jẹ́ kí ẹ̀mí wa kó rí òpin rẹ̀. Allahu Akbar. Ramadan oṣù ọlá náà ni tí gbogbo wa ti mọ̀ ni. Tá a bá wọ láyé tá a wá ń wá tá a ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti bí ogúnjọ́ sẹ́yìn. Ṣẹ̀wárí mẹ́wàá gbẹ̀yìn ni. Mẹ́wàá gbẹ̀yìn ni. Òun gẹ́gẹ́ ni bàbá ń bá rí ń bẹ́ẹ̀. Òun gẹ́gẹ́ ní sẹ́ kódà débi pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó gba àdìsí wá fún wa pé idha dakhala al-ashr bí ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn bá ti wọlé shadda mizarahu ọlá níbi yóò wá sún bàǹtẹ̀ rẹ̀ yóò le yóò fún aṣọ rẹ̀ yóò le òwe nu yóò sọ aṣọ rẹ̀ yóò le ìyẹn ni pé kò sáwàdà mọ́ kò sọ́lẹ̀ mọ́ oníbà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam bí ṣeéṣe ni wàhálà léèláwò kò wá ní forúsùn mọ́ wà á kọ́ dáhàláwò kìí ṣe ní nìkan yóò wá máa jí gbogbo àwọn aráalé rẹ̀ náà fún ìsìn lọ́wọ́n ọba ní mẹ́wàá ìgbẹ̀yìn kódà lára ìgbà mi ti yà ńlá wa Aisha radiyallahu anha tó tún gbà wá fún wa ni pé olóyìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yajtahid fil ashri al-awakhir ó ní mẹ́wàá tí máa gbẹ̀yìn níbi oṣù Ramadan nìṣẹ́ ó là níbi àwa múra síjọ́sìn ma la yajtahid fi ghayriha nírú ìjọsìn tí ò ṣe fọ́lọ́run ọba tẹ́lẹ̀ níbi mẹ́wàá àkọ́kọ́ níbi ogún àkọ́kọ́ mẹ́wàá tó wá gbẹ̀yìn yóò wá fi sin lọ́hùn yóò wá múra ẹ̀sẹ̀ lọ́hùn ní ìsìn lọ́hùn tí ò ṣe níbi ogún ti àkọ́kọ́ eléyìí jẹ́ ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá ànábì ń kọ́ èmi àti yín pé mẹ́wàá tó kù o kí a má fi ṣeré mẹ́wàá tó kù o ká má fi ya ọ̀lẹ ìyẹn ló wá fà tó jẹ́ pé nínú mẹ́wàá yìí iná ẹni ọlọ́run bá wá ṣe ètò sí pé òru kan wá ń bẹ ńbẹ̀ ẹni ọlọ́run bá ní ó ṣe kòńgẹ́ rẹ̀ ó kú eríire ọlọ́run ó gbàdúrà rẹ̀ yóò ṣe ti ń fẹ́ fún òun là ń pè ní Laylatul Qadr òru tí wọ́n máa ń ṣe ní wọ́n máa ń yanjú kádàrá òru tí wọ́n máa ń to ọ̀rọ̀ ń kálukú wa ẹni ọlọ́run bá wá ní ó ṣe èdè òru yìí ó kú eríire ọlọ́run ó gbàdúrà tó bá ṣe ìyẹn ní òru tí ọlọ́run bá ń ròyìn fún wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr wama adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr ọlọ́run bá ní òru laylatul qadr yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ìjọsìn téèyàn bá ṣe níjọ́ ní lásán tọ́lọ́run bá gbà lọ́wọ́ rẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù tó fi sin lọ́run lọ ìdí tí anabi Muhammad sallallahu alaihi wasallam tó fi ní mẹ́wàá gbẹ̀yìn sẹ́ àní a máa fi sọ̀lẹ̀ ìjọ́ wa nínú mẹ́wàá gbẹ̀yìn àwa mọ̀ àmọ́ ni wọ́n fi ní gbogbo mẹ́wàá gbẹ̀yìn yìí kéèyàn máa fi jí kírun kó máa fi jí sàdúrà lóru níbẹ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam ọkàn ní ká máa wá sí 21 ẹ̀wọ̀n kan mọ́kànlélógún 23 mẹ́tàlélógún 25 mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 27 mẹ́tàlélọ́gbọ̀n 29 mọ́kànlélọ́gbọ̀n àwọn ibi tá ànábì ní àwa sínú àmọ́ gbogbo mẹ́wẹ̀ẹ̀wá yẹn náà ló yẹ ká fi máa sin lọ́run ká fi wá múra sísin lọ́run níbẹ̀ torí pé ìjọ náà kọ́dà ìjọ náà ó tún yóò yí wa ọlọ́run tún yóò wá nígbà mi pé fiha yufraku ìjọ náà ni wọ́n tún máa kọ kádàrá òun kálukú wa ìjọ náà ni wọ́n tún máa kọ kádàrá òun kálukú wa láti wá láǹfààní yìí ni wọ́n fi nínú mẹ́wẹ̀ẹ̀wá yìí ká má fi sùn ká fi múra sísin lọ́run ọba kọ́dà láti tún láǹfààní yìí níbẹ̀ náà ni ṣẹ̀rí àtún fi gbé wá fún wa pé ọ̀dẹ̀ ẹ̀tún ṣe é ti káfù kókò ńlé bọ́ bá lọ wà ńlé ọmọ àtìyàwó jẹ́ ọmọ ráyè láti sin lọ́run ọba kókò ńlé wá kó lọ bó kó lọ sílé ọlọ́run kó lọ sínú mọ́sálásí òun là ń pè ní etikaf ṣẹ̀rí àsìlámù ó tún wá sọ̀rọ̀ lérí eléyìí ọlá tí ń bẹ fún wọn ní kọ́dọ̀ iṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bóun náà ṣe é ṣe nu àwọn sàbí àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kọ́dọ̀ àwọn náà ṣe ti káàfù pẹ̀lú rẹ̀
àwọn náà jọ wà pẹ̀lú rẹ̀ mọ́sálásí. kọ́dà ànábì mẹ́wàá ní mẹ́wàá gbẹ̀yìn yìí ní máa ṣe tẹ́lẹ̀, àmọ́ ọjọ́ tọ́lọ́run bá pè sọ́dọ̀ tánábì ṣaláìsí ogúnjọ́ tó kẹ́yìn ló ti ṣe, ló tún fi ṣe tó wá dúró sínú mọ́sálásí ní ẹ̀tìkáfù. torí nǹkan kan kọ́ ẹ̀yìn jọ ànábì wa Muhammad, àní mẹ́wàá gbẹ̀yìn oore tí ń bẹ́ẹ̀ kéèyàn mọ́ wá ṣe àtà kọ́mọ́ sùn lọ́nlé kọ́mọ́ ní bùkátà kan ni kó wá fi ọjọ́ mẹ́wàá yìí kó fi wà nílé ọlọ́run ọba. ṣeré àtúngbé wá fún wa náà, òun la ń pè ní alẹ́ ẹ̀tìkáfù. ọlọ́run kò ṣe àmọ̀nà wa. bàbá wà ní ẹ̀tìkáfù yìí náà níṣẹ́, abẹ́ni tí ó sì lè lọ náà níṣẹ́ nílé rẹ̀ náà ṣẹ́, àní kìí ṣe pé a máa fi ṣeré kìyàmù lè a máa fi kírun ni ìrun asámú yìí. kọ́dà àwọn míì ọba ti di irú àsìkò báni wọ́n wá gbé ìrun asámú wọn sáàrin òru, wọ́n wá jí kí wọ́n jí kí ẹni tí ó sì jí kí náà bó kí ní èyí tá a máa kí lẹ́yìn sáà náà ni bó tún dàrin òru ó tún jí kí bó bá tún kí náà ó tún bẹ lọ́hùn ọba káwa kún fún àdúrà ká kún fún àdúrà láàrin ijọ́ mẹ́wàá yìí. kọ́dà ìyá ńlá wa Aisha radiyallahu anha ó bèèrè lọ́wọ́ ànábì Muhammad, ó nígbà tó ní mẹ́wàá gbẹ̀yìn yìí ọjọ́ kan bẹ́ẹ̀ òrùlé látò kọ́ni tó lóore nínú mẹ́wàá gbẹ̀yìn yìí tá a sì mọ̀ gbà náà bọ́lá bá wà ní ṣe kò ń gẹ̀rẹ̀ tí mo jí tèmi náà ń bẹ lọ irú àdúrà wo mo lè máa ṣe. ànábì sọ fún yàrá wa pé àdúrà tẹ́yìn máa ṣe náà ni pé wọ́n sọ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni, ẹ̀wù nǹkan àdúrà tí yẹn máa ṣe nù. yàrá wa nìkan kọ́lá ànábì fún o, gbogbo wa náà ló fún, àmọ́ wa ṣàdúrà yìí. ẹni ọlọ́run bá dé ṣe kò ń gẹ̀rẹ̀ ọlọ́run ti gbàdúrà rẹ̀ nù. á dìde á máa yan náfìlà, á dìde á múra sí ìsìn lọ́wọ́n ọba ní tí wọ́n ní á ṣe lóru yìí nù. ẹ̀yin jọ ànábì Muhammad wọ́n ní ká kírun ní ká yan náfìlà ní ká kún fàdúrà ní. ẹni tó lọ́nà bá ní ó ṣe déédéé rẹ̀ ká sì wà èyí tó tún dáa jù bá a bá wá rí ṣe tá a tún lọ lè kó lọ sílé ọlọ́run ọba ní mọ́sálásí olóore púpọ̀. kí ló wá dé lónìí ẹ̀yin jọ ànábì Muhammad tó yẹ pé mẹ́wàá gbẹ̀yìn yìí bí bá ti wá ń wọlé bọ̀ wá ìgbà wọn ni ọ̀lẹ́ tí wàá bá wa mùsùlùmí, ìgbà wọn náà láì wá lè ṣe nǹkan kan mọ́, ìgbà wọn là máa là múra fọ́dún àti wàá máa yọ̀lẹ́. ẹ má jẹ́ oore yọ bọ́ mọ́ a lọ́wọ́ ẹ̀yin jọ ànábì Muhammad, ẹ má jẹ́ kájú oore yọ bọ́ mọ́ a lọ́wọ́. pàtàkì jùlọ ẹ dákun èyí tá à ń dálẹ̀ fúnra wa nítorí fi ń bọ́ náà nù. àwa ni jàmáà tiwa bó bá ti di òru 21 òru 21 náà làwọ̀ bẹ̀rẹ̀ ẹ̀lẹ́ látúlẹ̀ kọ́dì tiwa á ti wá bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́, àwa bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ ọba wa dòru jọ yìí àwa bẹ̀rẹ̀ àwọn ọmọ eléke wójo fún wa àgbọ̀ wá sí lọ́dọ̀ àfáà kínní bọ́bá yá àwa gbọ́ wọn wà yín ànẹ́bì bọ́bá wa yá àwa ṣe lọ́ńchì kínní ẹ̀yìn ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ṣe bá aláàfáà mi jù ànẹ́bì lọ aláṣíwájú mi jù ànẹ́bì lọ laqad kana lakum fi rasulillahi uswatun hasana. àríkọ́sí parí sára ànẹ́bì àní mẹ́wàá gbẹ̀yìn yìí ìyá ńlá wa Aisha ọlá ànẹ́bì oṣù bàǹtẹ̀ rẹ̀ yóò lé ànẹ́bì ó de ṣòkòtò kun ṣòkòtò rẹ̀ yóò lé yóò wá jí yóò fi kírun ni yóò sì tún jí àwọn táwọn jáyàwó rẹ̀ yóò jí gbogbo ara lé níta ànẹ́bì fi ń ṣe nù. ànẹ́bì ò fi tẹ́ńfúlòfù òrùlé látòlù kọ́dìrì wọn èé fi ṣe wáàsí kọ́ èyí táwa sọ́dà yìí kọ́ ẹ dákun ẹjá ṣàánú eré ara wa ẹjá ṣàánú àlìhùmọ̀ yìí àwa àfáà ntọ́kàn wa nù. pàtàkì jùlọ ànábì gan atúnkókò ńlẹ̀ akó mọ́sálásí níbo làwa ti wá rí ìta àwìn ìwọ àfáà ìwọ ọ̀mọ́mù tó wà mọ́sálásí níbo ló ti wá ráyè tó ń kó àwọn èèyàn jọ abásìwí wọn làwọn fẹ́ ṣàánú wọn náà ni àwọn fẹ́ bá wọn bẹ lọ́ọ̀ ni àwọn fẹ́ kádùn àwọn ọgbà ni ẹ dákun èjé ìyá nínú òdúró ṣàdúrà rẹ̀ ńlẹ̀ àdúrà rẹ̀ ọgbà ṣebí ìyá ńlá wa Aisha náà ló béèrè yìí pé bí n bá wà nílé mi tèmi náà ń ṣe àní kí ni máa wí àdúrà yẹn já fún wọn kó tó dòru àwọn òru yìí kó tó dòru 21 kó tó dòru 23 kó tó di 25 27 29 ẹ fún wọn òun kà kó jòkó ẹ̀ lábẹ́ ọkọ rẹ̀ lóru ni kóun náà máa ṣe kọ̀pọ̀ púpọ̀ Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. ẹ dáhùn kí ló lè ń bi eléyìí kí là tún kó jàmọ́ àjọ sí àtún wa kóra wa ẹlòmíì wọn kóra wọn lọ kìlómítà 9 ẹlòmíì wọn kóra wọn lọ kìlómítà 10 lóru obìnrin mùsùlùmí ẹ dákun ẹ má jẹ́ àsọ nǹkan nu oore lélẹ́yìí tí ó yẹ kó bọ́ mọ́ àwa mùsùlùmí lọ kọ́lọ́n kó ṣe àmọ̀nà wa ẹ̀yin jọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì Muhammad ń sọ fún wa ó ní ẹgbọ́ man qama laylatul qadr ẹni tó bá dìde lóru laylatul qadr láàrin ọjọ́ mẹ́wàá iṣẹ́ tí ń wájọ́ mẹ́wàá iṣẹ́ tó sì rí ìmánà wa ti sábà tó jẹ́ pàníyàn torí tọ́lọ́hún iná ló fi dìde sí lọ́n bẹ́ẹ̀ gúfìrà lahu ma taqaddama min dhanbi gbogbo ohun tó sì síwájú lẹ́sẹ̀ ọlọ́run fèrè rẹ̀ jí níjọ́ náà ọlọ́run fèrè rẹ̀ jí
bó bá ti ṣe dédé òru Lailatul Qadri irun tí wọ́n ní akínú mà ń kọ́ ọ̀mà nẹ́fìlà wọn ní àyàn kọ́dà nẹ́fìlà yìí wọn ò ní dandan àfi ká wá ní pé àfi tí ń bá yẹn níbì kan àfi ká lọ lè yẹn níbì kan mọ́sálásí lànàbí náà ti yẹn tiẹ̀ ẹ jẹ́ gbogbo yẹn mọ́ ọmọ yẹn sí mọ́sálásí ẹ mọ́ tó já kójà máa lọ síbì kan mọ́ kọ́lọ́n kó ṣe amọ̀nà wa ẹ̀yìn ànábì Muhammad ìdí téèyàn fi wá múra sí ọjọ́ mẹ́wàá yìí ni pé torí pé èèyàn ọmọ bóyá omi ò ní bá wọn mọ́ bóyá èèyàn ọmọ bóyá èyí tó wọn gbà kẹ́nu ọ̀kan náà lásì gbà kẹ́yìn láwẹ̀ tá à ní gbà mí inna lillahi wa inna ilaihi raji'un nígbà táwẹ̀ ń bọ̀ wáyé báwẹ̀ ṣe ń bọ̀ níjọ́ àkọ́kọ́ a sì rí ẹni ó bá lọ sí tẹ́ níjọ́ táwẹ̀ já àkọ́kọ́ ọjọ́ yóò sì bá pé wọ́n ń sin àwọn kan lọ́wọ́ àwọn ọmọ ẹ̀yà mùsùlùmí náà ni wọn ò sẹ́ lọ́hùn kì í ṣèṣẹ́ lọ́hùn ló mú wọn lọ sálì kìámà kì í ṣèṣẹ́ lọ́hùn ló mú wọn lọ sálì kìámà ìjọ́ tiwọn ìjọ́ tó dénú dèdè ìjọ́ tó senu níjọ́ tá a fẹ́ bá rẹ̀ àwẹ̀ aláwọn kan lọ sálì kìámà ìjọ́ náà àwọn mùsùlùmí kan ìjọ́ òun làwọn lọ sálì kìámà ìdí téèyàn fi wá múra nu pé bí n bá gbàwé léyìí tómi ọ̀bá bá mi alhamdulillah tọ́lọ́ sì gbà mí lẹ́rú mi léyìí tó sì fèrè ẹ̀ṣẹ̀ mi jì mí tó gbàdúrà mi tó ṣe mí lọ́mọ àlìjánnà àdúrà mi ti gbà nù ìdí téèyàn fi múra sí mẹ́wàá nínú báwa ṣe sọ mẹ́wàá nìdí bẹ́ẹ̀ kọ́ lànàbí wa Muhammad ṣe mú o bá ànàbí ṣe mú àtàwọn ìyàwó ńlá gbọ́ yìí pa ànàbí asánṣòkòtò rẹ̀ kó lé a sì gbìyànjú ooru yóò wá sí gbogbo ẹ̀ kọ́lọ́n kó ṣe àmọ̀nà wa ẹ̀yin jọ ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ńlá sọ fún wa pé kọ́dà ọdún tí ànàbí kú láyé ọ̀fẹ́ kan ṣe ní mẹ́wàá mọ́ ogún ló ṣe ńgbà rẹ̀ ti di mẹ́wàá lànàbí ti bẹ̀rẹ̀ sí jòkólẹ̀ ló ti bẹ̀rẹ̀ tìkáàfù tó ti jòkó sí mọ́sálásí tó ti lo ogúnjọ́ ló ṣe ẹ̀wọ̀n nǹkan ńgbọ́n ti ń fu lára pèsè wáyé pẹ́lẹ́ náà lọ́wọ́ gbà kẹ́yìn tó wọn nígbà míì yóò wọn súnmọ́ lọ́hùn yóò wọn bẹ lọ́hùn bá ànábì sallallahu alaihi wasallam kò wá kẹ́ àwọn jàmáà jọ kò kó wọn jọ sòrú Lailatul Qadri kò kó wọn jọ ju pé kíni lọ náfìlà nìkan lọ Ọlọ́run kò ṣe àmọ̀nà wa ẹ̀yin jọ ànábì Muhammad Ọlọ́run kò já sọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ yìí láyé o Ọlọ́run kò já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o Ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ o kọ́ wá jẹ́ ní àwẹ̀ tí ó gbà fún wa tí ò ní kọlu aláyà gbogbo níta wá dìde ṣe níbẹ̀ ní kíka ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an Karim náfìlà ni sàárà ni níbẹ̀ ni Ọlọ́run kò gba gbogbo ẹ̀ fún wa ní ẹ̀sìn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله